kí ló dé kí ló ṣẹlẹ̀ tí wọ́n tún fi sin olóògbé Egbin Orun Mọ́rẹ́níkejì lẹ́lẹ́kejì ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa kí ló fà á tí wọ́n ṣe sin sí ibi tí wọ́n kọ́kọ́ sin sí kí ló wá ṣẹlẹ̀ tó tún fi gbé olóògbé Egbin Orun tí wọ́n tún lọ sin síbòmíì lẹ́lẹ́kejì kí ló fà á gangan kí ni olóògbé kọ sínú wíìlì nípa ibi tó yẹ kí wọ́n sin sí àti wípé kí ló dé tí wọn ò ṣe sin síbẹ̀ ní kété tó ṣaláìsí kí ni ọkọ Egbin Orun sọ nípa ogún tí olóògbé náà fi sílẹ̀ lọ́ọ̀yà Egbin Orun kọ lẹ́tà sí àwọn ẹbí Egbin Orun Mọ́rẹ́níkejì àti ọkọ ẹ̀ nípa ibi tó yẹ kí wọ́n sin sí kí ló wà nínú lẹ́tà náà àṣírí rèé o ẹ̀yin èèyàn wa eléyìí lágbára ẹ gbọ́ ẹ̀kúnrẹ́ ọ̀rọ̀ tí ọkọ olóògbé Egbin Orun sọ nípa ibi tí ó yẹ kí wọ́n sin sí àti ìdí tí wọ́n ṣe ní láti sin lẹ́lẹ́kejì ọ̀rọ̀ rèé o ẹ̀já gbóhùn lẹ́nu ọkọ wòlíì Egbin Orun tó dolóògbé lọ́jọ́sí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Bí ó ti fi ọ̀rọ̀ ogún lọ ní January pé mo fẹ́ kó àwọn ogún sí kíkọ́ mi tó lè máa fi kọ̀ntínú pẹ̀lú àwọn ọmọ máa fi tọ́jú àwọn ọmọ òun lè bá àwọn ọmọ tọ́jú ẹ̀ tó tọ́ wọ́n bá dàgbà máa lè kó lé wọn lọ́wọ́ mo ní kó lọ bá lọ́ọ̀yà ó náà òun ní láti mo ní náà ó ní kí gẹ́ẹ̀tì lọ́yà fún mo ní kó lọ gẹ́ẹ̀tì lọ́ọ̀yà so àánú mi dàbí pé ìmọ̀ràn tí mo fún ó tẹ̀lé so nígbà tó ń ṣe wíìlì ẹ̀ ó ti kọ́ síbẹ̀ pé ibi tóun tó máa tẹ̀ òun sí ṣùgbọ́n nítorí àyè ìfọwọ́balẹ̀ àwọn ọmọdé ní sọ́bẹ̀ pẹ̀kẹ́ mi fúnra mi tó débẹ̀ ní ọjọ́ ta lọ sí wọ́n ti gbẹ́ ibẹ̀ yẹn ẹni mọ̀ nǹkan tó túmọ̀ sí ilẹ̀ Yorùbá kọ́ gbẹ́bẹ̀ kan káwa máa ṣe òkúṣọ́ kan pé so I have to go along with them láì ní síjà pé èṣe ìkọ̀dẹ̀ fẹ́ nìyẹn but later ní lọ́ọ̀yà wa right wa I have the copy of the letter with me now pé ibi tí oníbàárà òun sọ pé òun fẹ́ sùn kọ́ nìyẹn pé wàásà tó kọ́ tó ti manufacture àwọn spiritual materials pé bẹ́ẹ̀ ló ń fẹ́ sùn so that iṣẹ́ òun á lè máa tẹ̀síwájú nígbà tó ń bá wà níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fi kọ́ síbẹ̀ àti pé òun fẹ́ bí àyè ńlá táwọn ọmọ òun àti ọmọ tó máa fi tọ́ka máa wọ̀ so lóòótọ́ ni àti kókó mi àti ìjọba ṣe tí ó fẹ́ ẹ máa pé ọ̀rọ̀ tó kù máa sọ sílẹ̀ ṣùgbọ́n sí ìrọ̀lẹ́ tó bá ti gbé yí padà. Ìgbọ́dọ̀ sílẹ̀ ó pọ̀ pápá ìjọ ní láwọn ìgbésẹ̀ tẹ́ ìgbé láti ṣùpá lórí sí èèyàn fún ẹ̀yọ̀ tó ní ikú àbí tí bàtà yẹn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ láti máa tẹ̀síwájú lóbi ní ibi ìgbàgbé. Ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bí mo lè sọ ó ti ṣe wílẹ̀ sílẹ̀ àmì ò fẹ́ kankan bá lọ́ọ̀yà sọ ọ̀n tó bá pè mí àwọn tó ẹ̀bà tó bá fi sílẹ̀ gẹ́gẹ́ bí àjọṣe mi àti ẹ̀ àwọn ọmọ ẹ̀ ló fi sílẹ̀ fún mi gbogbo nǹkan ajọ́ máa ń sọ nìyẹn kò sórúkọ fún yẹn lẹ̀ mi ò tí mọ̀ lọ́dí tí mo kọ́ mi wà bẹ́ẹ̀ àwọn ọmọ ìlú ogún ẹ̀ èmi ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ogún ẹ̀ mi ò ní kọ́kọ́ sí ní ọdún ayé ẹ̀kọ́ tó ẹ̀rọ orí mi tó ìlàjẹ́ àwọn ẹ̀rí gbéraga ni wọ́n yẹ proud. nẹ́tọ̀ tèmi nìyẹn bọ́lá dẹ̀ yẹ gáà mi nìyẹn bọ́tẹ́ mi nígbàgbọ́ nú ẹ̀ ẹlòmí ò nígbàgbọ́ nú ẹ̀ ẹ bá ń jà pèsè pé ní ọjọ́ kan níbẹ̀ lọ́wọ́ sí wọ́n ní kí n wọnú ilé mọ́ ní ìwọlé I have my policy and nothing can change it ló ṣe bẹ́ẹ̀ so bí o ní kọ́kọ́ fogun ìyàwó mi ṣe òun ló yẹ kó bẹ́ẹ̀ yìí but pàtó wọn dẹ̀ ti kọ́ bẹ́ẹ̀ òkòkun tó bá fi sílẹ̀ àwọn ọmọ ìlú nípa ti jọ ìjọ máa tẹ̀síwájú I give that promise ọlọ́dẹ mọ̀ wà lọ́wọ́. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí pàápàá lórí bí ọkọ olóògbé Egbin Orun ṣe ṣẹ̀yìn ó ṣojú ṣẹ̀yìn nípa ìyàwó ẹ̀ tó dolóògbé tó sì pinnu pé gbogbo ogún tí arábìnrin náà fílẹ̀ yóò wà fún àwọn ọmọ ẹ̀ ṣó ní láti jẹ́ wípé Egbin Orun ti mọ̀ pé òun ó ṣaláìsí ló ṣe kọ́kọ́ ní kí wọ́n kó gbogbo property lé ọkọ òun lọ́wọ́ tó sì tún di pé ọkọ ẹ̀ ní kókó fún lọ́ọ̀yà tó sì ṣe gbogbo ètò náà ṣó ti mọ̀ náà ló ṣe kọ́ sínú wíìlì pé kí wọ́n sin òun sínú plaza níbi tó ti ń ta spiritual materials eléyìí lágbára o ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn kí lè ròyìn nípa gbogbo èyí tí ọkọ Egbin Orun tó lẹ́yìn nípa ibi tí wọ́n sin olóògbé Egbin Orun sí lẹ́lẹ́kejì ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.